أيضا من الحصل ريان تصدهر هذه السيارة والمقص التي حملت قد بصرني بما لا يدرك البصر أبقاك ربي للإسلام تقدمه دوما وبالحق على الأعداء تنتظر الفاتحة. ẹ̀yin àgbàlagbà ntọ́ yẹ ká bá lọ́dọ̀ mi kì í ta bá bá lọ́dọ̀ àgbàlagbà àgbàlagbà náà ní kọ́ bá bá kàn wọ́n lábùkù ẹlẹ́kùnrin ṣe kèsì ìfọ̀rọ̀ ọlọ́run. ìjókòó yìí ọkẹnu púpọ̀ ọwọ́ abáyẹn lẹ́rù àti sọ̀rọ̀ bàbá wa èèyàn dáadáa ilaha illallah ẹnjí ọba gbà fún bàbá Adédìbú ńgbà tí ń bẹ láyé tọ́ba wọ́yà yín èrìrì ó wù ú pé láì sí láyé Adédìbú Allahu akbar. bí bá wà ń bẹ gan kò lè kún tó yìí jù báyìí náà lọ. àsọdá ká ṣe dáadáa. gbogbo ẹ̀yin bàbá wa ńláńlá ẹ̀yin onípò ńláńlá tẹ́ ń fẹ́ yàwó ẹ̀yà máa fọlá tàlájà bọ́sẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn kẹ́ ẹ rírú ìyàwó báyìí tí ò ní jẹ́ lé ọ̀dà horo. bàbá wa arápájà wọ́n wá ń wo bọ́sẹ̀ pé ọlọ́run tọ̀ ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ o. ẹ̀yin tẹ́ ń bẹ ń kọ́nà ẹ̀ lè rí fíìmù ní tí ń ṣẹlẹ̀ ń bí ẹ̀ lè rí àbí tá a bá ń sọ fún yín. ẹ dákun ẹjẹ gbogbo wọ́n pé la ilaha illallah. La ilaha illallah. ẹ wí dáadáa. La ilaha illallah. ẹ wí ẹlẹ́ẹ̀kẹta bíi kọ́lọ́hún ọ̀dáhùn. La ilaha illallah. mo kọ́kọ́ kí àwọn àlùfáà látọ̀dọ̀ àáfàá wa àgbà àáfàá wa àgbà ẹ̀yin àgbà sàmọ́ra yín àáfàá wa àgbà àáfàá kọ́ máa di pé orí ọ̀tọ̀lẹ́ ní oyè kọ́ gbàgbà fún àáfàá wa àgbà kálukú mọ bó ṣe gbàgbàgbà sí láàrin yín bẹ̀rù àwọn náà ń wọra wọn pé mukadamu wọn bá wí wọn lágbá. bàbá wa chief imam government house mo kì í púpọ̀ ibi tí nǹkan ti ń di nǹkan tí nǹkan ti ń ṣe nǹkan nu ẹ̀yin ni máa mú un bẹ̀ ọlọ́run kó lè jẹ́ ẹ máa nà wọ́n bí lálà kí wọ́n máa rántí ọlọ́run. amiina. bẹ́ẹ̀ bá pẹ́ láàárọ̀ ọ̀sẹ̀ òun náà dọ̀sẹ̀ ni omi ìdọ̀sẹ̀ ọ̀sẹ̀ kọ́sẹ̀ lọ́dà bàbá wa ọlọ́run má jẹ́ dọ̀sẹ̀ kọ́sẹ̀. amiina. bàbá wa Taofik Ọládẹ̀jọ Àjàní Arápájà. Former governor ẹ̀sìn tọ́ ìwúyìn náà tó ń bọ̀ nù wàláyé ọ̀jẹ̀ gómìnà ńlẹ̀ ẹlẹ́kùnrin sáà méjì àmọ́ former deputy governor of Oyo state ọ̀kanu inú tọ́lọ́run fi ta yín lọ́rẹ̀ ńgbẹ́ lóbẹ̀ dáadáa láyìdá ọlọ́run tí èjì èèyàn gbé ọlọ́run rí pé bàbá wa Arápájà ṣe bẹ̀rù dáadáa bó ti ṣe lágbára mọ́ omi ìtúndé wọ́n tún lò yíwọn náà dáadáa wọ́n tún retí omi báyìí bẹ́ẹ̀ ọba tún kì wọ́n délé yọ pé former Nigeria first citizen in the whole of Jordan and Iran. Allah. ẹ wọ lọ́run bó ti tu ọ̀rọ̀ yín omi ìtúnbọ̀ bàbá wa Arápájà ọ̀la àjọ tí àgbẹ̀tì mú mi wá kí yín wọ́n sì dìde kí n tó dọ́dọ̀ wọn wọ́n sì ń bẹ nípò ó yẹ kí wọ́n ó jòkó ni pé deputy governor wọ́n dìde kébi ó tó dọ́dọ̀ wọn ni ẹ ní ṣubú láéláé. amiina. mo kí bàbá wa Alhaji Idris Abdulaziz Adrisekola Alao ọlọ́run kó jẹ́ ẹjọ́ bàbá yín. amiina. àdúrà tiyín nu ọlọ́run jẹ́ ẹjọ́ bàbá yín ẹ sì sàmí. amiina. ẹnìkan bẹ láàrin wa ìtọ́lọ̀ ń gbọ́dọ̀
má gbogbo ohun tá à ń bá ń ṣe ládùúgbò àlá ló fi dá kí gbogbo wa yọ máa sáámi ẹni ámì. Amina. ọlọ́mọdéjẹ̀lẹ́ àríṣekọ́ lọ́ọ́ dahoro. Amina. bàbá dáadáa. ẹ ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa la pè wọ́n àwa ni wọ́n wá wò. ẹrù ọlọ́run kan ló dé ẹlẹ́kùnrin ẹjọ́ kọjá dáadáa. bàbá Adédìbú tọ́jú àwọn èèyàn láyé fa. Allahu Akbar. wọ́n sì yáàyè abẹ́rẹ́ wọ́n bíútì kò sí ìtí ò bíútì nù wọn. inú àwẹ̀ la wa kò sí nǹkankan. àwọn náà nígbà wọn gbọ́ bíútì. mo kí bàbá wa Professor Abbas Abídèmí Adédìbú bẹ́ẹ̀ bá ń wo bàbá yìí tọ́ba jẹ́ ní tó ti travel pẹ́ tí ò gbọ́ nǹkan kan yóò pé kódà mo débẹ̀ lánàá bàbá Adédìbú gan wà láàrin wọn bí ìgbà tí wọ́n yọ ọ̀bẹ gé wọn méjì ni. bàbá Professor ọlọ́run ò ní da ọ̀rọ̀ yín rú. Amina. bàbá wa General Raji Abdulrasaq wọ́n ti dé àtàwọn ọmọ òkú ọ̀run àṣìpa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àṣìpa tilẹ̀ Ìbàdàn. mo ti rí fìlà bàbá wa ta tún ni mo rí Táyé Arólú ọmọ Ṣakí. ọlọ́run gbogbo nǹkan ní tiẹ̀. Lakafamuna. àwẹ̀ wa tiwọ́ lọ́wọ́ ọba ni. Wakiyamuna. gbogbo nàfìlà wa gbogbo tàràwí ọlọ́run tiẹ̀ ni. Lakakuluna. gbogbo wa yanyan ọlọ́run àní ẹnìkan àfiwọ́. Lakakullu shay'in natikun bithana'i. Lakakullu shay'in natikun bithana'i. lákùn tó bẹ̀ yẹ wí. Lakakullu shay'in natikun bithana'i. Lakakullu shay'in natikun bithana'i. bàbá wa arápájà àṣẹ lakakullu shay'in natikun bithana'i. Lakakullu shay'in natikun bithana'i. ẹ̀yin Ìbàdàn nínú ilé bàbá wa Adédìbú gbogbo nǹkan yáyá pátá tí ń sọ̀rọ̀ natikun bithana'i wọn ọ̀sọ̀sọ́kùsọ̀ natikun bithana'i ìwọ ọlọ́run wọn ń sọ̀rọ̀ pẹ̀lú pé wọ́n yin ìwọ ọlọ́run ọba ni. Lakakullu. ẹyẹ ń wí tiẹ̀ àgbọ̀n tí ń wí. Lakakullu shay'in natikun bithana'i. Lakakullu shay'in natikun bithana'i. ọ̀rọ̀ àwọn adìẹ wọ́n ń wí tí wọ́n àgbọ̀n tí wọ́n ń wí rárá. Lakakullu shay'in natikun bithana'i. Lakakullu shay'in natikun bithana'i. ọ̀rọ̀ àwọn ewúrẹ́ oníranran ni wọ́n ò jọra wọn àwọn náà ń wí tí wọ́n àmọ́ tí wọ́n ń wí. Lakakullu shay'in natikun bẹ́ẹ̀ ti dákẹ́ jẹ́ yìí. bithana'i. Lakakullu shay'in natikun bithana'i. ọ̀rọ̀ àwọn àgùntàn ni wọ́n ò jọra wọn àgbo àhùwò bàbá wọ ọlọ́run àtúndàrú àgùntàn bí a sì tún hùwò a sì máa fọ́mọ ọlọ́run wọ́n ń wí tí wọ́n kò yé ẹnì kankan. Lakakullu shay'in natikun bithana'i. ọlọ́run ọba jídára. Lakakullu shay'in natikun bithana'i. lójú ayé ẹlòmíì ọlọ́run ọba jídára ńlọ́mọ jẹ́ láéláé lójú ayé rẹ̀ ó pe òde ó pe ìjọ òkun ó pe èèyàn wọn ọ̀dà lóhùn inú ilé Adédìbú òkú ládédìbú ń jẹ́ lọ́wọ́ báyìí ọdún kẹjọ rèé tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ ẹ wá wò mí ọ̀kan yàtọ̀ síkan ni ọlọ́run yìí ọbẹ̀ yìn.
لك كل شيء ناتق بثناء لك كل شيء ناتق بثناء ọlọ́run ọ̀rẹ́ yanjú ọlọ́run ìwọ ni. لك كل شيء ناتق بثناء لك كل شيء ناتق بثناء. ìyá wa Yèyélúwà ẹ̀yin jàmá ẹ dákun ní Allahu Akbar. Allahu Akbar. àwa nú àwẹ̀ à ń gbàwẹ̀ lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí òfin Ọlọ́run à ń gbàwẹ̀ lọ́wọ́ báwọn bàbá wa ìmáàmù gọ́ọ̀mẹ̀ntì house ti wí fún wa nù nígbà tá à ń kéwú lọ́wọ́ wájú wọn. nínú ilé bàbá wa Abdulhamid Àkànjí Àríyìbí Adédìbú Aláàfin Màlété bí ọba bòmí nínú ilé ẹ̀ la wà yìí Ọlọ́run bá wo gbogbo wa yìí gan tó bá wò wá má Adédìbú la wàláhì bàbá ń bẹ ní barisakhi. Allah. ẹ̀rí bá ti pọ̀ tó ẹ ti dákẹ́. ọ̀rọ̀ tí ọ̀wà tabalẹ̀ taboko lè wá gbélé ńlọ́wọ́ ẹni conscience ẹ máa wo àdánwò ọ̀rọ̀. ẹ ń jẹ̀mọ́ kí ni wọ́n ní sọ̀rọ̀ lórí ẹ̀. ẹ̀rí ọkàn bàbá ajínigbé fún gọ́ọ̀mẹ̀ntì house inú ta kí lọ́dọ̀ yìí hunaka nafsul amara wa hunaka nafsul lawama. nafs. Oh. máa ti ń ṣẹlẹ̀ ń bá fi lè kọjú sí àyìn kò ní rí kiri yìí àmọ́ tí àyìn ló tún ní ìkọjú sáwọn wọn á fẹ́ sọ ń di àyìn lẹ́yìn ló tún ní mọ kẹ̀yìn sáwọn ọlọ́run mọ̀mọ́ dúpẹ́ tèmi níbi wọ́n ti wí bàbá mi pé kíni kọ́dà bọ́ kọjú sí mi ní wò ó dépò kọ́ kẹ̀yìn sí mi. bàbá wa àfàgbà bàbá wa Imam Government House inú tẹ́ ẹ kọ́ wa ni pé nafsul amara ẹ̀mí tí máa pààyàn láṣẹ pé lẹ́ẹ̀lókù jó táyà ẹ̀ gbé owó ẹ̀ bá tiẹ̀ jẹ́ sọ̀rọ̀ ẹ̀ láì dáa òun ni nafsul amara walakin nafsul lawama òun lẹ̀mí tí máa bá ni wí a máa bá ni wí. lápèjúwe bí ọba yí ẹ̀yin tẹ ẹ̀gbọ́n tí ń tọ̀ níwájú àfáà mi bàbá ọmọ Government House nìbàdàn ẹni tó sọnù taxi ẹ̀rí oṣó iṣó ni ọ̀wá dá ẹni tó jòkó wájú ṣe pé ẹni ó wà lẹ́yìn láàárín àwọn méjèèjì ló so ẹni ó wà wájú lọ́wọ́ ní ọlọ́run níjọ́ dàbẹ́ ní fífi ẹ máa wo nǹkan ṣe òun náà nílé pé mi mọ so tọ̀hún náà wá pé ẹni tó tún jòkó lẹ́yìn ẹni tí bẹ wájú ní láàyè ilà ìdàlá kí lè lérí ibú ìtàn tó sóyún nù wáyé wá jẹ báyìí ẹni ó sọ gan máa gbé irú wèrè sọ wá ní òun ò ní ṣépè yóò ní irú wèrè sọ wò lẹ́ni ìwà sọ báyìí ẹni tí bẹ̀rẹ̀ gbẹ̀lẹ̀ kúrò òun ò ní sọ pé wèrè tó lóun kó sọ ọ́ dára ẹ̀ lójú ọlọ́run níjọ́ yẹ ẹni tó sóyún sóyún láàrin wa àmọ́ ẹni tó so nọ́ọ̀sì làwọ́mà yóò máa bá sọ̀rọ̀ pé láìla àdúró èpè yìí ìwọ ló sì so Allah òun là ń pè ní conscience ẹ̀rí ọkàn ẹ̀ gbọ́ lọ́hùn tóbi. Allahu Akbar. Subhana man wadala ashiya mawdi'aha. ẹ̀yin ìyá wa obìnrin láti ọ̀dọ̀ ẹni tó dàgbà jù látọ̀dọ̀ ọ̀yá tó bí Alhaja Madina Yèyélúwà èdè rí gbogbo tó wà yín lónìí lágbára Ọlọ́run ẹ̀ ní gbé láǹtàwọ̀ sàárì ọmọ yín. Àmín.
ẹni bá gbọ́ ọlọ́run gbọ́ lára àdúrà àwọn ẹ̀yin obìnrin kó ní àmín. àmín. ẹ dákun káàsà ọlọmọsàjọ dáa fún yín. àmín. ẹlòmíì gan sọ pé òun lọ gbọ́ wá sílé Adédìmọ́ ní ń lọ Buhari. à ń bọ̀ nu mọ́tò ẹnìkan wá sọ Gani ó ní lọ Buhari mo ní wọn mọ̀ pé mi ní bẹ nu mọ́tò yìí. ọlọ́mọba sàfà mi lẹ́sàn olóore. àmín. bàbá wa ìfọ̀mù gọ́ọ̀mẹ̀ntì house ńgbà tá à ń bẹ wájú àfà mi bí kálukú bá ń tọrọ ọlọ́run jẹ́ ní lówó ní tẹ́mi máa tọrọ ní pé ọlọ́run sábùn mi lálùbáríkà lára àfà mi láyìlá ọlọ́run sì gbà á. bẹ́ẹ̀ yẹn mọ kéwújú ṣètáàní ló ń bí àwà yìí tọ́ba gba máìkì wọn ó sì lẹ̀ lóko níbi àwà yìí. àyè bẹ́ẹ̀ kọ́ ni ní ti já lùbáríkà nù. ẹ bá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin tẹ́ fẹ́ràn mi. alhamdulillah. ọlọ́run bá ń san fún mi lẹ́sàn-án olóore. àmín. ẹ̀yin ní ilé bàbá wa Adédìbú ten call for Ramadan lecture conscience. àwa máa ṣàdúrà fún gómìnà ọ̀dọ́ wa mo ti ṣàdúrà fún bàbá wa ọba Ìbàdàn. bàbá lọ́dọ̀ wa ẹ̀ sì kíá ẹ̀ ṣe ṣé wù fọ́ bá. gbogbo àwọn imams nílùú Ìbàdàn yìí gbogbo wọn mọ ṣàdúrà fún alibarika àjòkó yìí ọlọmọsà pín kan àwọn náà. àmín. gbogbo àwọn eléri gbogbo wọn ni Buhari ọmọ musa ṣàdúrà fún nílé baba Adédìbú. Ramadan ẹlẹ́kẹjọ ni Ramadan mẹ́jọ ńlọ́ba anabi láyé mẹ́jọ anabi gba mẹ́ta nù ẹ̀ ní 30. sallallahu alayhi wa sallam. ọgbà márùn ní 29. Allah. bàbá gba 29 déédéé bàbá sì gba 30 déédéé Allah. bàbá wa gba 28 wèrè ni ó. Allah. wèrè gidi tọ́yẹ kọ́ lọ àròkó dé. conscience lẹ́wọ́n ni a wá tú lónìí. gómìnà tiwa nílọrin ọlọ́run bá wa ṣe dáadáa fún. àmín. àmọ́ bá a ti wí subhana. subhana man wada al-ashiya mawdi'a wa farraka al-izza wal-idlala tafriqa. وفرق العز والإذلال تفريقا. àyà kan torí àfa àwọn àgbà ń bẹ ń jòkó bàbá wa ṣì fi mọ̀mọ́ government house àfa àwọn àgbà nù. àyà kan kò wá sẹ́ni tí ò ní bá wí. ibi ọlọ́run ti ń pẹ́ atamuruna nasa bilbirri. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ bá wa parí ẹ. بسم الله الرحمن الرحيم. atamuruna nasa bilbirri wa tansawna anfusakum wa antum tatluna alkitaba. أفلا تعقلون. أتأمرون الناس بالبر. ta ló ní Ọlọ́run kéébù yà ta ló wí bẹ́ẹ̀. وتنسون أنفسكم. gbogbo àṣẹlẹ̀ pátán láyé a sì gbọ́dọ̀ tẹ̀lé yín torí pé ẹ lè kó bọ́n jáde. وأنتم تتلون الكتاب أفلا تعقلون. وأنتم تتلون الكتاب أفلا تعقلون. ké Kùránì ní ma ké ma tún kélé kan sì wò sì fara gbọ́ márùn sí Kùránì ẹ̀mí rẹ̀ ọmọ wa pin ibi tí ẹ̀mí rẹ̀ ó ti ma pin. أتأمرون الناس بالبر. ó sinmi bẹ́ẹ̀ torí tó tún fẹ́ kàn. وتنزهون أنفسكم. tó sinmi bẹ́ẹ̀. وأنتم
تتلون الكتاب أفلا تأكلون ẹ tún dákẹ́. وأنتم تتلون الكتاب أفلا تأكلون. ọmọ mi ti gbọ́ òṣùpá eré ẹ̀ ti yí kò níbi tí ó kó kuranu sí mbẹ̀ mọ́. ó múra kankan gba àjẹsàrí tán ni ẹ̀ ní kí ló ń lọ ní gbòòrò pé ìyá ń pò wulẹ̀ kọsẹ̀ bọ́ ná. àtàmúrúnà náà sa ẹ̀yin tá à ń tẹ̀lé nínú ayé yìí ẹ̀yin tá à ń tẹ̀lé nínú ayé yìí. أتأمرون الناس ẹ sì máa pa àwọn èèyàn láṣẹ. بالبر ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa ẹ sọ̀rọ̀ rẹ̀ ẹ rìnrìn rẹ̀ ẹ hùwà rẹ̀ ẹ láníyàn. báyìí ni ẹ ṣe báyìí ni ẹ jókòó òfin wà ní bá a ti fẹ́ ní. ẹ máa pa àwọn èèyàn láṣẹ báwọn. وتنسون أنفسكم. àmọ́ ẹ sì gbàgbé ẹ̀mí ara yín. ǹjẹ́ ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe. ǹjẹ́ ẹ ṣe. وتنسون أنفسكم. ǹjẹ́ bí tọ́ yẹ kẹ́ ẹ lọ ọ̀gá ǹjẹ́ ẹ lọ. وتنسون أنفسكم. àwọn tó yẹ kẹ́ ẹ fún lówó ọ̀gá ǹjẹ́ ẹ fún wọn. وتنسون أنفسكم. àwọn tó yẹ kẹ́ ẹ yẹ fáìlì wọn wò ọ̀gá ǹjẹ́ ẹ yẹ̀ wò. وتنسون أنفسكم. kọ́ńjẹ́sì tí ń bẹ lára yín ọ̀gá tí yín ò function bí ń bá ń function ẹ mú. وتنسون أنفسكم. ẹ wo kuranu bó ti dùn tó. àwọn journalist wọ́n wá bá bàbá Adédìbú ńjọ́ kan yín sì ń bẹ́yìn àyín pẹ̀lú bàbá. I was there kìí ṣe pé àbí kinní kan báyìí lèmi àti bàbá Adédìbú. àwọn eléyìí lójókòó yìí Ige bá ń pe àfa òní ọmọ bọ̀ wá oníkun ọdọ́dọ̀ mi láago 9 yín sì dé mo dé ńjọ́ kan bàbá jáde mo wá pè wọ́n wá ní kí wọ́n mú mi lọ yàrá lókè kí n jókòó káwọn ò fi dé. àwọn journalist wá dé wọ́n wá bí bàbá léèrè pé ẹ dákun èmi tí wọ́n béèrè ńjọ́ náà èmi ò pẹ́ wí torí àyíbá a mọ̀ ẹ̀yin lẹ́mọ̀ yóò ti máa wáyé yín wọ́n ní bàbá ẹjọ́ ǹjẹ́ yẹn lè mú gàrí lẹ́ẹ̀mejì nínú ìlú táwọn yìí bàbá ní nílùú yìí ìtàn abẹ tí mo gbọ́ nípa ò lè mú gàrí lẹ́ẹ̀mejì bá ọ bá mú gàrí lẹ́ẹ̀mejì inú oòrùn ọmọ ìyàgbẹ́ eṣinṣin yóò pélé ọ bí eṣinṣin bá ti pélé ọ àbùkù ó kàn ọ́. Allah. Allahu akbar. ẹ máa tú. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم. ọmọ Musa ìtàn ni mo sọ. وأنتم تتلون الكتاب فلا تعقلون. ẹ dákun ẹ kéwú. وأنتم تتلون الكتاب أفلا تعقلون. kí ló dé ẹ máa pààyàn láṣẹ àní ẹ ṣe rere àní ẹ sọ̀rọ̀ rere àní ẹ sáré. Allah. ẹ máa pa àwọn yẹn láṣẹ báwọn ẹ wá wo Ọlọ́run wa antum tatluna al-kitaba ẹ̀sìn what and sauna anfusakum ẹ̀yin gan wá gbàgbé ẹ̀mí ara yín wa tansawna anfusakum ẹ sì gbàgbé ẹ̀mí ara yín. Allah. ẹ wo inú gbogbo orílẹ̀-èdè tọ́lọ́run ṣe dáadáa fún Nàìjíríà jẹ́ kan à ń lo conscience àwọn eléyìí wá conscience wọ́n mú lò àwọn president tá a ti ní lórílẹ̀-èdè Nàìjíríà ọlọ́wọ́n san wọ́n lẹ́san tọmọtọmọ wọ́n lò conscience gbogbo governors tí ń bẹ ní Nàìjíríà
أتأمرون الناس بالبر ẹ máa pa yín láṣẹ kó ṣe dáadáa. وتنسون أنفسكم. ẹ sì gbàgbé ẹ̀mí ara yín àwọn ọmọ ṣẹ́ wọn ò ní róúnjẹ jẹ ẹ̀ ní fún wọn lówó owó sì ní lápò yín. وتنسون أنفسكم. àwọn tẹ gbéṣẹ́ fún wọn gbọ́dọ̀ ṣiṣẹ́ àmọ́ owó ẹ̀yin ọ̀fẹ́ gbọ́dọ̀ san kí ló dé. وتنسون أنفسكم. ayé sì mú gàrí lẹ́ẹ̀mejì bí ọba lọ́wọ́ nǹkan mi nù. a fi gàrí dàgbẹ́ ni njọ́ mi bí gàrí ti wúlò tó ni a fi dàgbẹ́. ó ní mo lo tetracycline mo lo gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ náà ìgbẹ́ yìí wọ́n pè lọ́ọ́ mú gàrí kó bu kó wú tím òun ló sì mú lámùyín lọ́rùn lóòótọ́ ní àbárí pé wàláì ìgbẹ́ náà wà máa wọ́n lórí ẹ̀ bó ti wá wúlò tó ní bọ́ bá múlẹ̀ méjì inú òòrùn ọwà ọmọ ìyàgbẹ́ eṣinṣin yóò pé bọ̀ ẹni eṣinṣin bá ti pé bọ̀ tó bá jòkó láàrin àwọn yàgbẹ́ ẹ fi nulẹ̀ yìí lẹ̀ bẹ́ẹ̀ bá ń pè pa yín ọ̀ka mọ́ yà wà dẹni tí ó sẹ̀sìn. ẹ̀rí ọkàn jẹ́ ọmọ jẹ́ ọ ìwọ náà tó wà ní ìjẹ́rìí ọkàn rẹ ọmọ ṣiṣẹ́ pété bò ti ń ṣe yìí sọ làbọ̀ sọ sọ̀kalẹ̀ ayọ̀ bàbá wa arákọ̀jà mo bá yín dúpẹ́ ńgbà tí yín o. ibẹ̀ yín lẹ wo àárín wa wá ní kálukú ń juwọ́ sí yìí bẹ́ẹ̀ lómi bá wá bẹ́ẹ̀ wọ́n. atamuruna nasa. atamuruna nasa bilbirri. jẹ́ yọmọ dààmú rẹ̀. watansawna anfusakum. àfa 50,000 ló ní wọ́n mú wá. àfa 50,000 lọ́lẹ́ni tó ní hàn tó mú wá. olódìdí alukurani lẹ́ hàn fún. ẹ sì lọ́ọ́ ra tàdá ó kì í bá ń. ẹbù sínú jẹ́ríkà olóró bíi mẹ́rin wọ́n lódìdí alukurani ní àfa àtàmúrú. atamuruna nasa bilbirri. àfọwọ́sí jẹ́rìí ọkàn ọmọ ọba ọjà. anfusakum. gbogbo ayé ni wọ́n ń pè àwọn fẹ́ kó o dún ṣé bó o ti ń dún fún ọ̀yà fún wá sí ṣé ẹ̀rí ọkàn sí ọmọ dà ọ́ láàmú. ìwọ ló ń pé ẹ má ṣe sí náà gbogbo ẹni ọba rí rúnrún ni jẹ́rìí ọkàn ọmọ dà ọ́ láàmú àfún wá sí. atamuruna nasa bilbirri. ẹ̀rí ọkàn. watansawna anfusakum. ẹ mọ̀ pa àwọn yẹn láti ṣe báyìí la fẹ́ àwa lè fi ń bẹ lọ́wọ́ wa àwa là ṣe ń bẹ lọ́wọ́ wa àwa yẹn mọ̀ ọ̀dà gbogbo tá a wá ṣe kílódé àmọ̀mọ̀ rówó jẹun. watansawna anfusakum. ẹ̀sùn wa gbàgbé ẹ̀mí ara yín. wa antum. تتلون الكتاب أفلا تعقلون. ẹ dákun bá ń ké Kùránì ẹ dákun. وأنتم تتلون الكتاب أفلا تعقلون. bàbá wa arákọ̀jà Kùránì wa ni wa antum tatluna al-kitaba gbogbo yín tẹ́ jókòó yìí àtẹ̀yìn aláṣẹ wa kọ́dẹ̀ yín tẹ́ bẹ ní inú aláṣẹ. wa antum tatluna al-kitaba ebe ń ké Kùránì. wa antum tatluna al-kitaba. ebe ń ké Bible. wa antum tatluna al-kitaba. afala taqiluna. وأنتم تتلون الكتاب أفلا تعقلون. وأنتم تتلون الكتاب ẹ̀yin tẹ́ di ayé mú ẹ sì gbàgbé ẹ̀mí ara yín. وأنتم تتلون
الكتاب أفلا تأكلون ẹ dákun ẹ ké kuranu ẹ ké kuranu. وأنتم تتلون الكتاب wọ́n ti lọ́kọ wọ́n ti lọ́kọ. أفلا تأكلون èmi ni ẹ máa wò wọ́n ti lọ́kọ wọ́n ti bímọ fi márùn-ún bí àbí. wà á ń tán. وأنتم تتلون الكتاب أفلا تأكلون àfàwọn àgbà bàbá Lukmanu Buzari kuranu ni wa antum tatluna al-kitaba ebi gbogbo ẹ̀yin aláṣẹ yín tẹ́ di nǹkan mú yìí gbogbo yín lẹ́ ń ké kurani. Allah. kírísítẹ́nì inú yín tó dipò múláyé fún wa lónìí tí yàfin jẹ wáyìí wa antum tatluna al-kitaba gbogbo yín lẹ́ ń ké bible. ẹ lọ́ọ́ ka ìwé kan wọ́n ń pe ìwé náà ní oil politics violence. ẹ lọ́ọ́ wo àwọn tó da Nàìjíríà tó ba tiẹ̀ jẹ́ débi òde yìí ẹ lọ́ọ́ kà. ẹ lọ́ọ́ kà ẹ̀yà lásẹ̀ wa antum tatluna al-kitaba ẹni olówó jù ní gbogbo àgbáyé the whole world à ń pè ní Bill Gates ń gbẹ́nulẹ̀ kan for the past 35 years òun àti ìyàwó àtọmọ ẹ̀wọ̀n tẹ̀yìn ń gbé ẹni ọ̀rọ̀ 100 lé sí Magodo ń bẹ nínú àwọn aláṣẹ wa ó lè. ẹni ọ̀ra ilé 50 láwọn alẹ́ tí ẹ ṣe ilé yẹ̀bùyẹ̀bù àwọn owó tẹ́ gbọ́ tẹ́ fọwọ́ di ti wọ́n lọ́ọ́ ra àṣẹ tí òkun ń bẹ nínú àwọn aláṣẹ wa ẹ ti ṣe ṣe. ẹ gbọ́ bá Bill Gates òun ló lówó jù ní gbogbo ayé ilé kan péré lọ́kọ́ òun àti ìyàwó àtọmọ sì ń gbé bẹ̀ àwọn tẹ̀ ń kówó wa lọ lú wọn nu o Ọlọ́run o ẹ̀yin náà ó yẹ kí ẹ ti dé tipẹ́tipẹ́ ẹ mọ̀ wá bọ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ wá àti kásábà àmọ̀ pé ẹ dé kábà rí yín ẹ dákun ẹ kọjá bí ẹ bá kọjá sí ẹ má dọ̀rọ̀ Ọlọ́run rú fún ajáde èmi ń bọ̀ láti Ìlọrin ẹ̀yin ń bọ̀ láti Ìbàdàn bí ẹ bá rí ẹ fìdí gún bẹ́ẹ̀ ń ọ̀ya. وأنتم تتلون الكتاب أفلا تأكلون àtòdìdì Ìlọrin tí ń bọ̀ láàrin. وأنتم تتلون الكتاب أفلا تأكلون ẹ̀yin jẹ̀mọ́ Bill Gates ní gbogbo ayé erigun mẹ́rẹ̀ẹ̀rin ayé òun ló lówó jù kò sẹ́ni tó lówó ẹ̀. àwọn akọ́lé kan ilé kan péré upstairs kọ́ lọ́kọ́ ilé ilẹ̀ ni ilé ilẹ̀ lọ́kọ́ conscience ẹjọ́ mọ̀ dààmú yín ẹjẹ́ conscience ọmọ dààmú yín ẹ̀yin aláṣẹ wa ẹ̀yin asòfin wa ẹjẹ́ conscience ọmọ dààmú yín bọ́kànkan ọba tiẹ̀ dààmú yín ẹ máa bára yín wípé wọ́n sì da gbogbo ẹ̀ lẹ́njọ́ kan compound ní jàrànjàràn yìí bàbá adé dibu tó ní dà àbí bí ọba sírú jòkó yìí nísìnyí sẹ́ni kan mọ̀ pé ǹjẹ́ ẹ mọ̀ pé ìyá yín rí báyìí ẹ̀rí ọkàn jẹ́ ọmọ bá ọjà ọmọ ìyá mi kò fún lè lọ́dọ̀ Ọlọ́run dé Bill Gates wa ayé òun ló lówó jù ilé kan for the past 35 years ó sì resign Microsoft ó resign kó bẹ 40 years n kò di 40 years ó resign ẹ máa wá wọlọ́hún ibi owó ẹ̀ ti pọ̀ nufa bọ́ ọ bá text message lórí fóònù nísìnyí tábà ti inú gba owó ọ̀dọ̀ tiẹ̀ ẹ wo eríṣiríṣiríṣi báwọn ni wọn ò kọ́ ọgbọ̀n lé wọn ò kówó wa lọ bìkan débi tẹ́nìkan máa pòun tírílíọ̀nù lòun ní lówó kí ló fẹ́ fi. kí ló fẹ́ fi ṣe. atamuruna nasa ẹ̀kẹ́wò. atamuruna nasa bilbirri. ẹ ma
ẹ ṣe dáadáa ẹ ṣe rere. وتنسون أنفسكم ẹ sì gbàgbé ẹ̀mí ara yín. وأنتم تتلون الكتاب أفلا تعقلون. wa antum tatluna al-kitaba gbogbo yín lẹ ń ké tírà yín gbogbo yín lẹ ń ké báíbùlù yín wa tansawna ẹ sì gbàgbé ẹ̀mí ara yín ẹ̀yin gan conscience yín ò wá bá yín sọ̀rọ̀ ń bá yín sọ̀rọ̀ ẹ̀ tẹ́tí sí i. وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. ọlọ́run wá wò sàpé afala ta'qiluna eré yín àdàrú ni gbogbo ẹ̀yin elétò ọ̀hún tẹ́lẹ̀ ń tò lù yìí ẹ wo kuranu èmi kí mo wí bẹ́ẹ̀ afala ta ẹ dààmú ni. وأنتم تتلون الكتاب أفلا تعقلون. bẹ́ẹ̀ ti dákẹ́ jẹ́ yìí ọlọ́run jọ. وأنتم تتلون الكتاب أفلا تعقلون. alájà Ibrahim adémọlá ige wa antum tatluna al-kitaba ẹ wo kuranu bó ti dùn tó àwọn tó jẹ́ àmọ̀ pé kuranu lọ gbogbo ilẹ̀ ń ké tírà ẹni bí tó ti dùn mí táwọn mọ́mú mọ́ ṣe tó dùn mí ọmọ gbogbo mọ́mú ayé wọ́n ṣe kíníkà tó dùn mí. sínétọ̀ tí ọmọ kéwù omi ọmọ níyàn nù ọmọ níyàn jẹ́nàbà dà kò lè dà níyàn nù àṣùbà pé wọ́n ti kírun àṣùbà mọ́ wá tají jẹ́ wá kí tèmi tẹ́lẹ̀ kó ti di gbèsè ọ̀là níyàn tí ó dà tí máa ń bẹ lẹ́yìn lè máa mú ọ̀là níyàn tí ó dà wàláhì sínétọ̀ àìmọye ní ọmọ bàbá wa fẹ́ kírun yídì tí wọ́n wá lù wọ́n wá kírun gbogbo sáfù wájú àwọn lẹ́wà bá ń bẹ̀ bí lè máa mú bá sì irun kí tó ti kéwúké ta ní ẹ̀wà bọ́ bẹ̀. Allah. ẹ̀yin lè máa mú ọyẹ kẹ́ ẹ máa lé wọn ní ẹ̀dá kan mọ̀ sọ́rí ìsì sọ́rí. وأنتم تتلون الكتاب أفلا تعقلون. ẹ jẹ́ conscience ọmọ dààmú àwọn àfáà náà nínú ìsìlámù èéṣe sínétọ̀ ṣe wá tó sáfù wájú ebe ń lọ Saudi gbogbo àwọn tó tò lẹ́yìn ìmáàmù Sùdẹ́sì àti Sùrẹ́mù rìn àmọ́ tó hàrù Kùránì tán ni. bẹ́ẹ̀ni. ọ̀dà ìmáàmù ìlú kan mo fọkọ̀ bò mọ́mù náà láti rí jimá kún bí gbogbo ẹ̀ ti kún yìí ọwọ́ ake kúríyá ayọ̀ alìkáfíìrù náà ṣe pé téèyàn bá fi ara balẹ̀ ìmáàmù bá bẹ̀rẹ̀ ó ké fàtí àgbègbè wá ṣe àmì chairman local government àwọn wà ní sáfù wájú kánsẹ́lọ̀ àwọn wà ní sáfù wájú sínétọ̀ ẹ̀yọ̀ kan ti ìlú wọn tọ́lọ̀ dípò wọn nílùú tọ́lọ̀ lọ́hùn òun náà wà wájú ẹ wá wò ìmáàmù wá ní. kúríyá ayọ̀ alìkáfíìrù la'abudu ma ta'budun. ó tún padà wọlé ìtọ́fẹ́ tẹ̀lé kò rántí ma. qul ya ayyuhal kafirun la'abudu ma ta'budun. ó tún padà ọmọ kan lẹ́yìn ní sáfù ẹlẹ́kẹwàá ọmọ kékeré. la ilaha illallah. bó ti tún padà lẹ́lẹ́kẹta tọmọ ní èmi náà mẹ́mẹ́ ń wọ́n sọ̀rọ̀ wọ́n máa pé ìwé ta lọ́rọ̀ yẹn ń sẹ́ àmọ́ conscience ń dààmú ìpè torí Ọlọ́run ẹ wọ àwọn jẹ̀gànjẹ̀gàn tán tó síwájú àwọn pàǹtí tó dúró lẹ́yìn lè mọ́ mú ni. conscience ò dààmú yín nípa ẹ̀sìn yín ẹ̀sìn Islam ni conscience ò dààmú yín. ọ̀pọ̀ wa níbẹ̀ ní tí ọmọ níyàn jẹ́nàbà ẹ̀ sì béèrè ọ̀pọ̀ wa níbẹ̀ níyìn bókù bá kú tó bá dójú ẹ̀ tá à ń bẹ nínú gbogbo ẹ̀rọ kí ló kọ́ ti Musa ẹja sẹ̀rọ̀ lákà. ṣé ẹ wá rọ́pọ̀lọpọ̀ àwọn ìmáàmù wàláhì ìmáàmù mi ń bẹ lóde tòní kọ̀mọ́ tí wọ́n ń kí sókù la yé akànjú òkú mi sínú sàárè ní jífà ni bàbá wa rákọ́jà dákùnjẹ́ ẹ̀rọ kankan ọkùnrin yìí. Ọlọ́run o. ìmáàmù ò lè sọ pé ìmọ̀ kò lè wí. àwọn bàbá ìmáàmù ti dé Allahu òun náà yà wí sí Ọlọ́run sọ kúkú di pé wọn mọ ti ń wí àmọ́ wọ Ọlọ́run òun nu ìwọ nu Allahu akbar. káàrin inú ayé lónìí tí ọmọ kankan
ọkẹ́ntì ọ̀wá sọ pé bàbá ìmáàmù ẹ máa ń tọ́ yẹ kẹ́ ẹ wí ọkẹ́ntì wọ́n pa ni. bí ìyá ti ń jẹ wá yìí ẹ̀mẹ́ni tí ń fi ìyá jẹ á ní síta àrówó jẹun yìí ẹ̀mẹ́ni tí ń fi ìyá jẹ wá nísìnyí tí ń pẹ́ gbogbo nǹkan wọn ń lago sí yìí nísìnyí ṣé bá yẹ kẹ́ ẹ sa kíní tẹ̀ máa ń sà ni wọn ò ní sàyíhun ẹ̀yẹ ní ọba wa ní owó tá a pa yìí o níbi òkú lágbájá yìí àwọn ọmọ rẹ̀ wọ́n ní 45 ni wọ́n tiẹ̀ táwọn kéékèèké agbáwọn tán ti jẹ́ èèyàn owó ní 18 million ni ẹ̀yin àfa ẹ̀jẹ̀ amú 3 million èyí tó kú ẹ̀jẹ̀ lọ kó fún wọn kí wọ́n tó wàhálà wọn kọ́kọ́ rẹ̀ rìn Allahu Akbar ìmọ̀ràn tó dáa ló mú wá ńlọ kú níbi tí lọ léwu. wọ́n pa Allah. ẹni tí ń da ayé láàmú ni tí ń fúnlẹ̀ má lù ní èéṣe ẹ̀rí kankan ṣe ni ebe lóògùn oyin ọ̀gbọ́dọ̀ lé tàǹbàlù ẹ̀ ni ìyá ní fi ń jẹ ayé lọ́wọ́ yìí ìyá ní fi ń jẹ ayé lọ́wọ́ yìí èéṣe conscience ọ̀dààmú yín ni. fáyàyà. mọ́ màláka nàfúsà o. ẹ wá gbọ́rọ̀ ẹni ọba kápẹ́ ẹ̀mí ẹ̀ bàbá wa Imam Government House bàbá wa Lukman Buzari. nafsa lawama. ẹni ọba kápẹ́ ẹ̀mí tiẹ̀ ẹ̀mí wò rí nafsa lawama ẹ̀mí tí máa bá ní wí. yajidu inda Allahi ta'ala karamata. tọ́ ọba kápẹ́ ẹ̀mí tiẹ̀ ọwọ́ ara pọ́nlé lọ́dọ̀ Ọlọ́run ọba tọ́la rẹ̀ ga pé bó ti lo ayé náà o sì kápẹ́ ẹ̀mí rẹ̀ ẹ̀yin òṣìṣẹ́ mi tẹ́ ń bá mi ṣe gàrí o ní 25 owó yín ni ẹ̀yin òṣìṣẹ́ mi tẹ́ ń bá mi ṣe pure water kàṣà ẹ̀yin náà gbàwé sẹ́wọ̀n pé 25 ni máa fún yín lówó àmọ́ torí pé gbàwé o ní 20 owó oṣù yín ni kẹ́lẹ́ rí nǹkan ṣẹ́tù lé èèyàn nu. wàhátọ́lọ́hùn zunubaka. ọlọ́wọ́ pa ẹ̀ṣẹ̀ rẹ̀. wàrọ́fà bíyà darajataka. àsànpọ̀ kápá ẹ̀mí rẹ̀ bá ọ wí ọgbà ọ kápá rẹ̀ ìwọ náà kápá ẹ̀ ọlọ́wọ́ ó sì fún ọ nípò tó ga. kéfàlà yẹta alákù kọlìbùkà máa lọ ìtàlá. àfààní jẹ́ bí ọ léèrè èéṣe kí ló dé tó so ọkàn rẹ pọ̀ mọ́ Ọlọ́run. wọ́kọ́lìbùkà yẹta alákù ilẹ̀ gẹ̀ẹ́rì láàyè. àwa lọ so ọkàn rẹ pọ̀ mọ́ nǹkan mi tí èso Ọlọ́run. má bàálù kọlìbùkà lẹ́yìn sàyà ńkọ́. bàbá alákọ̀ọ́jà tó bá dìgbà tẹ́yìn náà bàjẹ́ gọ́vùnà àwa àfa àwọn bàbá yìí ni ẹ máa kójọ kí wọ́n máa sọ àlùkùránì kalẹ̀ àwọn kan torí wọ́n jẹ́ gómìnà odidi èèyàn ni wọ́n lò àwọn kan torí wọ́n ṣẹlẹ̀ kẹrìndínlọ́gbọ̀n wọ́n lọ ìgọ̀lọ̀ ibi wọ́n ti ń gbódìdí èèyàn lódó la ilaha illallah. àwọn àfáà yìí ni ẹ kójọ ẹ ké Kùránì fún mi mo fẹ́ ṣe gọ́vùnà ẹ rí ẹ wọ́n ní wọlé ẹ wọlé mo kí àfáà wa tún wọ́n wọlé dé gbogbo jàmá ló kí yín gbogbo jàmá ló kí yín nítọ́jẹ́ ń kí yín báwọn ń jẹ́ mọ́ Alhaji Ridwan kọ́ yìí nítọ́jẹ́ ń kí yín. ẹ bá ń fún wọn la apá wọn ní bá wí wọn lé àbí Alhaji wa wálé ẹ̀ẹ́dìmọ̀ dáwọ́ àṣírí torí pé ẹ̀ẹ́dìmọ̀ wa ni mo kí yín nítorí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ mo rántí ijọ́ tí bàbá Adédìbú rán yín sí mi pẹ̀lú owó ńláńlá tó bá ṣe pé ẹ jí mú nú ẹ̀ńjọ́ náà wọ́n kàn yín lábùkù lónìí àmì ẹ̀ jí mú ń bẹ̀ bàbá tó wá pè mí pé ṣé mo ní nà èlò wọn fún yín mo ní iye báyìí ni wọ́n ní àtọ̀ iye tí mo ní mo fún yín náà nù bọ́bá yìí pé ẹ̀rẹ́ ń bẹ̀ ní irúgbẹ́ ti dé yín ni Ọlọ́run ní kò ní dá fáwọn olè. má bàálù kọlìbùkà lẹ́yìn sàyà ńkọ́. ẹ jàmá ẹ dákun ní Allahu Akbar. Allahu Akbar. bẹ́ẹ̀ ti jókòó yẹ kẹ́ gbọ́dọ̀ tóbi jù báyìí lọ. ẹ tún kan sára sí báyìí. bàbá wa Ṣítù ni. Minister of Communication, you are welcome, sir.
ahlan wa sahlan àfààní kì í sálákọ̀wé ẹ̀rí ọmọ wọn ń ṣakínú Minister of Communication abadada ẹ̀rí àfààní wọn kì í sálákọ̀wé. You are welcome, sir. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run gbàdúrà yín sá ọlọ́run ní sá. Àwọn bàbá wọn làwọn bọ̀ wá kẹ́yìn àfa bẹ́ẹ̀ ni tọ́lọ́pàá àfa ni wọ́n. Alánàmú ni o ṣeun alánàmú ni tẹ̀lé mínísítà o ṣeun ọmọ Ìlọrin wa ni tẹ̀lé mínísítà àwọn yóò dáa fún ọ. Ara alánàmú nù. Ara alánàmú dáadáa nù. Ìgbà wọn fẹ́ yan ipò bàbá wa sí tù náà àfọkọ wọn sí. Kọ́dà wọn ò tiẹ̀ tí kì ẹ̀bẹ̀ lé wọn mú lọ ọ̀hún. Ọlọ́run sì ń wo ń ran pé ọ̀bù ṣítù ebi tèmi ló ń ṣe níbi ọ̀gá ju tiwọn lọ ni wọ́n ti pè ọ́ kọ̀tán ẹ̀ wo bí Ọlọ́run ti pè wọ́n bọ́lọ́run ti ṣe nu Ọlọ́run wá pè wọ́n níbi tó ju tiwọn lọ mo tún wá láìkí wọn wọ́n máa ń rìn ìrìn àwọ̀ ọ̀dọ́ ni bàbá yẹn ń rìn ẹ̀rí nǹkan Ọlọ́run jẹ́ ó dáa fún yẹn gbogbo ní tẹ̀yìn bá ṣe ayé ọmọ wa kọ́pì ẹ̀ àmọ́ tí ọba dáa fún yàn pọ̀ lọ débìlà tó ọkọ̀ bí ẹ̀sẹ̀ wọn ni wèrè rẹ̀ tún dénú. mo kí ẹ̀yin àfa tọ́lọ̀ ń gba ilé lọ́wọ́ gbogbo àwọn táǹkì yìí tọ́ba yá wọn ó di fọ́mà ẹ̀yin ò ní di fọ́mà hátà yọmọ kìyàmà kò sí kèé sàdúà àwọn ò ní di fọ́mà. wọ́n tún wọ sàárè bàbá wa kìnínní àlámọ̀ wí ẹ̀ kò sẹ́ńtì ọ̀sọ̀ pé bàbá wa fọ́mà bàbá wa àfa kìnínní ẹ̀ mọ̀ wí tí wọ́n èdè wájú Ọlọ́run kò sí fọ́mà ntọ́lọ́n fi ṣe fáwọn àfa tó fi ju àwọn wọ̀nyí lọ́nu. afala taakiluna Ọlọ́run wa ń béèrè afala taakiluna ẹ̀ ṣe làákàyè ni làákàyè yàn fọ́nkṣọ̀nì jẹ́kẹ̀rì ọkàn ọmọ ọ̀dà ọ̀làmú nafsul lawama conscience jẹ́ ọmọ ọ̀dà ọ̀làmú gbogbo bí ọba wà gbogbo aláṣẹ ẹ jẹ́ conscience ọmọ dà yín láàmú torí wájú Ọlọ́run gbogbo onípò ẹ jẹ́ conscience ọmọ dà yín láàmú torí wájú Ọlọ́run. Allah. gbogbo ọlọ́lá ẹnà tí ìjọ tẹ̀ lọ́lá àtẹnìkẹ́ màpẹ́ dọ̀ lọ́lá onípò ẹnà tí ìjọ tẹ̀ ń bẹ tẹ̀ màpẹ́ dèbí ẹ̀ dé yìí olówó ẹnà tí ìjọ tẹ̀ ní tálíkà ẹnìkan ìmọ̀pẹ́ lówó ẹ jẹ́ conscience ọmọ ọba yín fà. wa antum tatluna al-kitaba afala taqiluna. ẹ ké mọ́. wa antum tatluna al-kitaba afala taqiluna. bàbá wa ṣídù àtúnkìní lẹ́ẹ̀kan tó gbé ẹ káàbọ̀ àwọn sẹ́tẹ̀ jẹ́kù làwa ń jẹ́ yìí. àbáyàyà èyí ṣe tó ọkàn rẹ pọ̀ mọ́ Ọlọ́run. Ra'aytu qalbaka. ń wo ọkàn rẹ. Qalba su'in. ọkàn bú lọkàn rẹ. Lam tatagayyar ala qaba'iha. ọkàn rẹ ẹ̀rí ọkàn ọ̀dà ó láàmú kọ́kàn rẹ ó yí padà kó tiẹ̀ yí padà kó o ń bi àìdá tọkàn rẹ ń ṣe. Ma balu qalbuka mamlu'atun bil ismi. má bá lu kálíbùkà bàbá Lukman Busari àfàwà àgbà àfààní èéṣe tọkàn rẹ kún kẹ́kẹ́kẹ́ pẹ̀lú kíni rí. Bil ismi. pẹ̀lú ẹ̀ṣẹ̀. Mamlu'atun bil fasadi. èéṣe tọkàn rẹ kún bámúbámú pẹ̀lú kíni rí pẹ̀lú bàjẹ́. Atansa bi anna li ithma. ọgbàgbé ni pé ẹ̀ṣẹ̀ tó ń ṣe yìí. Mahaka fi nafusika. yóò ń ṣe ròyìnròyìn nínú ọkàn rẹ ẹbí wọn náà ti ń ṣe nínú ẹ̀mí rẹ ọkàn ni ẹ̀ṣẹ̀ ni ń ṣe ròyìnròyìn. Wakari ita an yutalliya alayhi nasu. ìwà tó wá ń wù tí ọ̀dà yìí ọkàn rẹ wá kọ̀ ó kórìíra káwọn èèyàn bá ọmọ ẹ̀ pé lágbájá ló hurú. Kayfala tatagayyaru qalbuka an af'ali sharri. ìwọ ọ̀gá bó o ti ṣe dájú tóní àfààní jẹ́ wá bí ọ́ èyí ṣe tọkàn rí o èyí ṣe tọkàn rí o yí padà ń bẹ àwọn ṣe bú tó ń ṣe kí ló dé. ayé ń ké ayé ń kó ayé ń lọgun o sì kọtí síbẹ̀ ìṣubú ẹni ọba dàgún lására ìṣubú wọn lágbára
كم من الذين بسبب رفعت ọ̀pọ̀ orí mélòó ló lè kà tán inú àwọn tó ti pé nítorí tiwọn lọ́lọ́run fi gbé ọ débi tó gbé ọ dé ni. وبسببه صرت أعزاء. pẹ̀lú okùnfà tí wọ́n ọgbàgbé ni lọ́lọ́run fi sọ ọ́ di ntọ́ dání ó dẹni gíga láàrin ìjọ. وقد أخانهم بعد وفاتهم. àwọn tó gbé ọ̀gá yìí báàdà wàfáàtìhín lẹ́yìn ìgbà wọn kú tán ọjà ń bá wọn ni nítorí ó ṣe ò ṣe. وظلمتهم. ó sì ṣàbòsí fún wọn conscience láàmú ni ó yẹ kí conscience rí ọmọ sọ fún ọ pé ó mọ sàlìkà wà ní ìsìsì kà. وهجرت جيرانهم. àwọn tí wọ́n ṣe dáadáa sí ọ ń gbà wọn kú tán ó tún wà wọn tó súnmọ́ wọn ó sì ń yàn wọ́n lódì ó bá wọn ṣe. تفكر lọ́ọ́ ronú ọ̀gá وتدبر ọ̀gá lọ́ọ́ jírí wò على سوء نفسك. lọ́ọ́ ronú sì lọ́ọ́ jírí lórí aburú tí ń bẹnú ẹ̀mí rẹ ìwọ ọ̀gá. فاصرف على طاعة الله. tètè yá darí ẹ̀mí rẹ síbi kọ́ tẹ̀lé tọ́lọ́hún èwo ọ̀nà wo ló fi tẹ̀lé tọ́lọ́hún má jẹ́ ìyà ó jẹ àwọn tí ń bẹ lábẹ́ rẹ má jẹ́ ara ó ní àwọn tí ń bẹ lábẹ́ rẹ ṣàánú àwọn tí ń bẹ lábẹ́ rẹ ẹni ó bá fajúro nù wọn pé kó o bí pé èsì tó fajúro ọ gbọ́dọ̀ ṣe dáadáa sáwọn tí ń bẹ lábẹ́ rẹ darí ẹ̀mí rẹ síbi kọ́ tẹ̀lé tọ́lọ́hún. كن كمثل هذا العابد. bàbá wa Lukman Buzari àfa wa ni lọ́ọ́ dà gẹ́gẹ́ bí olùsìn lọ́hùn tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀. حكي أنه كان في بني إسرائيل عابد. ọkùnrin kan bẹ́ẹ̀ nù àbáni Israẹla ọkùnrin ẹlẹ́sìn Ọlọ́run ni. وهو يعبد الله تعالى في الليل. ọkùnrin tá a wí tó bá di lóru kò ní sùn Ọlọ́run ní máa sìn. ويبيع متاعه للخلائق في النار. a sì máa ta ọjà rẹ̀ fáwọn ẹ̀dá Ọlọ́run bó bá di lọ́sàn-án. وكان يوما ńgbà tó di ọjọ́ kan قد خرج من داره ليبيع متاعه. ńgbà òdìjọ́ kan wọ́n jáde pé ọjà mi ti tún jẹ́ tún gbọ́jà yìí kí n tún kiri ẹ̀rọ fáwọn èèyàn díẹ̀. وجاء إلى باب الأمير. bàbá wa rẹ kọ́ yìí gbogbo èèyàn ń kí bàbá wa rẹ mùsùlùmí gbogbo ilẹ̀ mo fẹ́ kí ẹ wí ní gbogbo ilẹ̀ bàbá wa rẹ gbogbo èèyàn ń kí yín púpọ̀ lọ́nba wa kẹ́ ààrẹ tàná. Amina. báwa ṣàánú ààrẹ tàná báwa fèrèjì ààrẹ tàná Amina. báwa yọ́nú sààrẹ tàná fèrèjì ààrẹ tàná báwa kẹ́ ààrẹ tàná mójúkú ńlá ìfẹ́ ààrẹ tàná ààrẹ tòní ló jẹ́ arántí ààrẹ tàná báyìí bàbá wa ààrẹ tuntun níbọ̀ yìí ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá eléyìí ní ẹlẹ́ẹ̀kejì tí máa pàdé wọn mo pàdé wọn jọ tí Justice Abbas ti ń sin mọ́yìnyàwó mo pàdé wọn níjọ́ tí Justice Abbas tí ń sin ọmọ rẹ̀ lọ ilé ọkọ mo pàdé bàbá wa rẹ̀ onílẹ̀lẹ́ẹ̀kejì tí ń pàdé bàbá wa rẹ̀ tálá kọ́kọ́ ń bi ìyàwó láti pàdé ẹlẹ́ẹ̀kejì ní bàbá wa rẹ̀ mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá you are welcome sir àwọn àfáànù àwọn ìmáàmù gbogbo ilẹ̀ Ìbàdàn mams bọ̀ ààrẹ ń bọ̀ ààrẹ ń kí yín bẹ́ẹ̀ bá ti rárẹ̀ tòní yóò máa bá wa kẹ́ ààrẹ bá wa fèrèjì ààrẹ bá wa yááfì ààrẹ bá wa mójúkò ńlá ìfì ààrẹ
ẹni ó mú wa rántí ààrẹ tàná ni ààrẹ tòní. atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala taqiluna. àgbàlagbà ọlọ́run ìyá yẹn ń bẹ láàrin wa lónìí wọn ò ti jáde mọ́ tẹ́lẹ̀ wọn máa bẹ àmọ́ wọ́n wá wáyìn lónìí wọ́n máa rán yàn tẹ́lẹ̀ ní àwọn fúnra ara wọn wá wá lónìí ọlọ́run bá a ṣe ya ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmín. bàbá wa rẹ gbogbo jàmá ló kí yín púpọ̀ inú wa dùn bá ti rí yín a rí bàbá wa rẹ tòní àwa rántí ààrẹ ẹja tó ṣàdúrà lẹ́ẹ̀kan sí ọlọ́run kẹ́ ààrẹ tànà bàbá fèrèjì ààrẹ tànà bàbá yááfì ààrẹ tànà mójúkó ńlá ìfì ààrẹ tànà. ààrẹ tòní lọ́jọ́ arántí ààrẹ. la ilaha illallah. conscience ńbẹ̀ la wà bàbá wa ààrẹ mùsùlùmí gbogbo lẹ Yorùbá intan treat lónìí ni conscience ẹ̀rí ọkàn láàrin ọkọ àtìyàwó ọkọ jẹ́ conscience rí ọmọ bọ́ ọ wí ǹjẹ́ bó ti yẹ kó o ṣe pẹ̀lú ìyàwó rẹ ló ń ṣe ni wò èyí tí ń bẹ́ ń tabó ló ń ṣe pẹ̀lú ẹ̀ conscience ń kọ́ ọmọ rántí ni atamuruna an-nasa. atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala taqiluna. ẹ dákun ẹ gbọ́ lọ́hùn tóbi. Allahu akbar. ọkọ ìyàwó rẹ̀ á jáde ìyàwó rẹ̀ bá jáde wo bó ti fún Aisha ọ̀ ń jáde lọ́nu aago 5 kọ́ darí wọlé ìyàwó rẹ̀ darí wọlé lóòótọ́ gbogbo tó sì ní ọmọ ṣe ní ṣe jẹ́rìí ọkàn ọmọ dààmú rẹ̀ ìjọ ń ṣètò lórí ìyàwó rẹ̀ yìí àwọn ọmọ ló bí kàálẹ̀ bí eku ẹ̀dá ìwọ náà ló sì ń súnmọ́ o sì wá kọ́ mọ́lẹ̀ tìyàwó ẹ̀rí ọkàn kò ṣiṣẹ́ lára rẹ ni. Allah. jẹ́rìí ọkàn ó ṣiṣẹ́ lára rẹ. wa antum tatluna al-kitaba afala taqiluna. ibi ọba dé ọmọ pera rẹ lọ́kọ gbogbo àlàáfíà nulẹ̀ wo bí o lò sí o sì rántí sọkọ ni ọ bira rẹ léèrè ẹ̀rí ọkàn ọmọ dààmú wọn náà ni pé ṣé bó tiẹ̀ kí n ṣe pẹ̀lú ìyàwó mi ní ṣe yìí sọlọ wo ni bí mi jọ kí á mọ báyìí. Allah. ìyàwó dúró ń pọ̀ ìyàwó kọ́kọ́ mi ni ìwọ ò dúró ń gbọ́ ọkọ pé ìyàwó mi ni ó ń ṣe ń tó wù ọ́ káàkiri ni ìyàwó ń sáré ọmọ wa ní wí ọ̀pọ̀ mọ́ mi ọmọ wa ẹ̀rí ọkàn dààmú ọkọ pé ọmọ wa kí wọn náà pọ̀ mọ́ wa kẹjọ máa dààmú lórí ẹ̀ o béèrè kí ni wọ́n ń jẹ sọ́kọ ni ọ́ wọn ò sì gbọ́dọ̀ gbọ́ bẹ̀ kaná imú rẹ̀ gbọ́ òórùn látòpó náà bíi 6 ni jẹ́ kí conscience ọmọ dà ọ́ láàmú wòyàwó rẹ̀ bó o ti lo agbára ń ta lónú lébẹ̀ kíyàwó rẹ̀ ó ṣàdúrà fún ọ sẹ́yìn àwọn obìnrin tó jókòó yìí bẹ́ẹ̀ bá lo agbára pẹ̀lú tó tẹ́ wọn lọ́rùn tí wọ́n bá ṣàdúrà fọkọ pé àbáṣẹ́nẹ́wó wàláyì tàláyì ibi yóò tẹ̀lé náwó sí ọlọ́wọ́n jọ̀wọ́ yẹn mọ̀ tó ẹ̀ yẹn tí ń jọ àti mo gbádùn yín lónìí la ilaha illallah ọlọ́run ládùúgbà tó ṣe nìmi ọlọ́run ó sì gbà. Allah. bẹ́ẹ̀ náà ni bíyàwó wa bá ṣépè lé wa bẹ́ẹ̀ náà ni bí wọ́n bá ṣépè òfìyàwó rẹ lọ́kàn balẹ̀ conscience ọ̀dà ọ́ láàmú ni wòye ẹni tí ń wá obìnrin ni kó tó di pé wọ́n ọlọ́run ní kókó wọn fẹ́ jẹ́ kí conscience ọ̀dààmú rẹ̀ nítorí ẹ̀kọ́ jẹ́ tiẹ̀ conscience ọ̀dààmú rẹ̀ tẹ̀ni ẹlẹ́ni ní jẹ́ bẹ́ẹ̀ náà wàá ní ìwọ ìyàwó sẹ́ẹ̀rì ọkàn ń bọ́ ṣiṣẹ́ ẹ wo bẹ́ẹ̀ ti dákẹ́ jẹ́ nísìn sẹ́ẹ̀rì ọkàn ń bọ́ ṣiṣẹ́
ọmọ bíi méje tó bí sọmọ ìwọ náà ọ dá ọ lójú pé wàláhì mẹ́ta nú ẹ̀ ṣe tọkọ mi níjọ́ àlìkìyàmọ̀ lọ́lọ́wọ́n yẹn yìí ẹ̀rí ọkàn ọ̀bọ ọ̀fà ẹ̀rí ọkàn ọ̀jà ológun ọ̀jẹ̀ gàba lérí ẹ̀rí ọkàn ni ẹ̀rí ọkàn ọ̀jẹ̀ gàba lérí tiẹ̀ kó o fi ronú pìwàdà ṣé bó tiẹ̀ kọ́ sọ́kọ rẹ ló ń sẹ́wọ̀n bí kálukú bá ń sọ̀rọ̀ bọ́ọ̀bà júwe ọkọ tiẹ̀ eléri ibú ló pè ah ìyá símíà wo tiẹ̀ dá sí ní tàn sọ kí ni ká sọ eléri ibú lọkọ tèmi bá ọ̀pọ̀kọ̀ rẹ̀ lélẹ́rìí ibú fa wọ́n béèrè lọ́wọ́ ọmọ nílé pé what is your father's name what is your name ó ní Rẹ̀mí all right Rẹ̀mí is your name okay what is your father's name ó ní my father ó ní bàbá tòun eléri ibú kò sí iye gbà wọ́n bá béèrè lọ́wọ́ ọmọ yín pé eléri ibú wọ́n wá yan èèyàn lọ lé pẹ̀lú ọmọ ẹ lọ ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ẹ bí wọ́n léèrè pé kí ló dé gbogbo gbàtà bá bí ọmọ pé kí ló kọ bàbá rẹ̀ eléri ibú ni màá wí ìyá wa bú ẹ̀rín gbà wọ́n dé gẹ̀ tíṣà ẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀mi tí mo ké bàbá rẹ̀ nù àmùdáǹbà bẹ̀ ń jẹ́ ẹ mọ̀ gbọ́ ọ̀rọ̀ ẹ̀rí ọkàn ọ̀jà ológun ni àtàmùrúnà nàásà. àtàmùrúnà nàásà bìlbìrì. ẹ dákun ẹ bá ń ké. wọ́n tẹ́ sọ̀nà àǹfùsàkùn. wà á tún tẹ́tìlúnà kìtàbà àfàlà tàkìlúnà. wà á tún تتلون الكتاب أفلا تعقلون وأنتم تتلون الكتاب أفلا تعقلون وأنتم تتلون الكتاب أفلا تعقلون afala taakiluna ọlọ́run lè ṣe làákàyè ni. Allah. ẹ wojú ọlọ́run ti sọ kuranu kalẹ̀ bó ti ṣe wà náà lọ́wọ́ àdóni a sì ń ké àwọn màmú ń ké fún wa every Friday ni wọ́n ń ké gbogbo tí wọ́n ń ké fún wa ń bẹ̀ ẹ̀rí ọkàn ọ̀dà wà láàmú ọkọ ń jàǹbá ìyàwó ni ìyàwó ń jàǹbá ọkọ ni ká tó wá pé ìwọ tó jókòó lógún ogún òkú ẹ̀rí ọkàn ọ̀dà ọ̀làmú ó sì jòkó lérí ogún jẹ́wọ́n pin jẹ́rìí ọkàn ọmọ ọ̀dà ọ̀làmú wàláì tẹ́ bá dénú ilé mi ẹnìkan ṣoṣo ló búlọ̀kù ogún ní ọ̀jẹ̀ wọn kí ní ọ̀jẹ̀ wọn pin ní wọn pẹ́ ni wọ́n bá bí dáa kọ́ wá pin ó ń tọ̀ wọ́n tẹ̀lé aláìsí ni ìgbò gbogbo yín ò ní tẹ̀lé tẹ́lẹ̀ iṣẹ́ ìkílẹ̀ mọ̀ sí nínú ayé tẹ́yìn ó fi dákú bẹ̀. ẹ̀yin tẹ́ ẹ máa jókòó lógún ẹ jẹ́rìí ọkàn ọmọ ọba yín jà ẹ jẹ́rìí ọkàn jà yín lógún. mọ̀sánjọ́ kan wà sí níyìn pé ogún òkú tẹ́ ẹ bá kó kalẹ̀ tẹ́ ẹ bá pín òkú ni ò lè bọ́nú pírọ́blẹ̀mù wájú ọlọ́run bẹ́ẹ̀ bá pín ẹ̀yin náà ò ní bọ́nú pírọ́blẹ̀mù wájú ọlọ́run. wọ́n tó jókòó lógún ọkọ̀ bí ọgbọ̀n táláìsí fílẹ̀ èyí tó bá wù ọ́ lọ́ọ́ máa gbé jáde ẹ̀rí ọkàn ò sì máa dà ọ́ láàmú tó bá gbé àtàrí sẹ́yìn obìnrin náà lọ́ba jẹ́ ni tó bá di sùkú ìyàtọ̀ òdì ní tó tẹ́ àgbàrí sẹ́yìn ṣé ẹ̀rí ọkàn máa dà ọ́ láàmú pé ó tẹ̀ wá yẹ kí n jẹ́ wọn ó pín kínní ìkálukú ọwọ́ ọwọ́ mọ́ tiẹ̀ jẹ́rìí ọkàn máa dà ọ́ láàmú ìwọ náà ń lọ ibi tẹ́ni ó fogún lẹ̀ tó lọ ìwọ náà lọ bẹ́ńjọ kan bẹ́yìn tiẹ̀ náà ó ti díjú nù jẹ́rìí ọkàn wọn máa dà ọ́ láàmú bẹ́ẹ̀ bá délé kílẹ̀ bábọ̀ ń wà sí ẹ̀rí ọkàn. gbogbo ilẹ̀ tó kù fílẹ̀ inú ilé mi inú ìlú mi ládùúgbò mi olórí ẹbí mi jókòó lé àbúrò òkú mi jókòó lé ẹ̀gbọ́n òkú mi jókòó lé kálukú sì túká ńlé fún ọ ẹ̀ bá lóun wọ́n sọ̀rọ̀ nísìnyí alájà wulẹ̀ pálúwẹ̀ ni bí ẹ bá lóun wọ́n sọ̀rọ̀ nísìnyí alájì ewúlẹ̀ pálúwẹ̀ ni wọ́n ń fi ó lé ọlọ́run lọ́wọ́ nù àtibọ̀tán rẹ̀ ó nira jẹ́ conscience rẹ̀ ọmọ bọ́ sọ̀rọ̀ pé ṣé mo ti ṣe yìí sọ ọ́ lálẹ́ báyìí. wọ́n tún tẹ́tìlúnà
الكتاب أفلا تعقلون. bàbá wa arápájà bàbá wa rẹ bàbá wa ṣítù bá a ti ń bẹ yìí òun ládùn mọ́ gbogbo yòówù tá a lè ní atẹ́gùn rìn yóò padà fẹ́ lọ. ìsámàlè omuru wàlá. إسام الأمر والله. bàbá wa fàgbà. وغاب المرء وافترس الترابا. bàbá wa arápájà ó kú bá kú tán níjọ́ wọ́n di bàbá Adédìbú kalẹ̀ jẹ́bi ọkàn ọmọdé ọlọ́run o sì jẹ́ jọba lórí rẹ ni ìwọ má jọba lórí ẹ̀ pé òní gbọ́n tí ń wí. bí bàbá Adédìbú ti tó wọ́n di kalẹ̀ báyìí. إسام الأمر والله. bó bá di pé màá dá mà ọ̀yẹ́yìn padà tán. وغاب المرء وافترس الترابا. bó bá di pé dàdé tá a rí mọ́ wọ́n fi tẹ̀rẹ̀ ṣe tùrábà tá a tú yẹ̀pẹ̀ sí lérí bá a ti tú yẹ̀pẹ̀ s'Adédìbú lérí tá a tó pákó sí. تساءل wọ́n máa wá bí òkú léèrè. عن فضائله أناس. àwọn èèyàn máa wá bí pa òkú wọ́n máa béèrè ọmọ mélòó ló bí ilé mélòó lọ́kọ́ تساءل mọ́tò mélòó ló ní تساءل wọ́n máa béèrè nípa òkú tó kú ni. عن فضائله أناس. àwọn èèyàn máa béèrè àwọn kan sunkún nulẹ̀ àwọn kan dúró wárò níta báyìí pé ọmọ rẹ̀ kan ní bọ̀ mínísítà tí ń bọ̀ wá ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ nù ọ̀nàdébù tí ń bọ̀ ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ nù gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ́yìn bí wọ́n ti ka tiyín náà jọ kan. وخير الناس ما ترك الجواب. bá a bá da pákó dé òkú tán tá a da pákó dé òkú tán tí gbogbo kálukú ń sunkún yọ̀bọ̀ ń wọ sàárè lọ́nu. ẹ̀ jẹ̀mọ́ ń wọnú sàárè lọ́nu máa wá béèrè lọ́wọ́ ara rẹ̀ jẹ́rìí ọkàn ọmọdé ọlọ́mú sóòlóore ẹni ó ní mọ́tò tó ń gùn níbi ọlọ́ ìwọ náà lọ ọbẹ̀ ẹni ó laṣọ tó ojogún tó wọ̀ tó ń sọ̀jì káàní níbi ọlọ́ ìwọ náà lọ ọbẹ̀. bàbá wa general bàbá wa Rájí Rasaki ọwọ́ ajé yàn ń nàgà wọnú ayé báyìí bàbá wa chief mamu government house ó jẹ́ yàn ń nàgà wọnú ayé báyìí pé àṣẹ kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹni ẹ̀rí ọkàn bá wá rí papẹ́ ìmọ́ra kọ̀ọ̀rọ̀ ayé wa ẹ̀yin jẹ̀mọ́ tẹ̀ ń bẹ ní ẹni Allahu Akbar. Allahu Akbar. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ níta wá ṣe ní owó fọlọ́hún dáadáa ni. Allahu Akbar. ẹ kàn sára lẹ́lẹ̀ kẹta yìí kọ́ wá gòkè. Allah lẹ́ẹ̀kan sí mo kí bàbá wa ààrẹ púpọ̀ bàbá wa afa làwọn kan ń bẹ àwọn kan ń bẹ. inna lillahi ibadan futana. máa bọ̀. talaku dunya wa khaful fitana. nso. nasaru fiya falamma alimu anna laysat li ayyi watana. jaluha lujjatan wattakhasu صالح الأعمال فيها سفنا. bàbá wa arápájà àwọn kan ń bẹ ẹrú ọlọ́run ni wọ́n ibadan futana ẹrú ọlọ́run ni wọ́n sì gbọ́n púpọ̀ bí wọ́n ti wá gbọ́n púpọ̀ rìn náà. talaku dunya wa khaful fitana. ẹsẹ̀ wọ̀nyí tẹ̀ ń bá ti ń lọ ọlọ́run ó ṣe dáadáa fún yín. bàbá wa Imam government house wọ́n fa ayé lẹ̀ wàhálà fìtánà wọ́n ń pàyà fìtínà nu ayé.
نصروا فيها فلما علموا wọ́n nàgà wọnú ayé ńgbà wọ́n nàgà wọnú ayé wọ́n wá rí i pé ha inú ayé ni. أنها ليست لحي وطنا. wọ́n rí i pé inú ayé kò sí nǹkan kan bẹ̀ kìí ṣe ń tọ́yẹ kéèyàn máa gbé kìí ṣe ibùgbé àlàyé. جعلوها لجة واتخذوا. wọ́n wá ṣe ayé wọ́n wá ṣe ní ìgbé odò wọ́n nà lẹ́wọ̀n ojú. صالح الأعمال فيها سفنا. wọ́n wá mú ìtọ́ dànù ẹ̀ òun wọ́n wá múlò wọ́n wá ṣe lọ́kọ̀ wọ́n wá ń gùn iṣẹ́ tó dá wọn ṣe lọ́kọ̀. ẹrù ọlọ́run kan ní ebi ń pa òun mo rò pé òun ọgbà àwẹ̀ ó lóun lọ lílọ jẹun tòun ebi ń pa òun. ààyè tí mo dé yìí baba Lukman Busari mo fẹ́ ṣàdúrà ẹ̀yin jama Naam. ẹni bisimilahi rahman rahim. Bismillahir Rahmanir Rahim. ẹ tún wí lẹ́ẹ̀kan sí i. Bismillahir Rahmanir Rahim. ya hayyu Ya Hayyu. ya qayyum. Ya Qayyum. ẹ wí lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀. Ya Hayyu. Ya Qayyum. Ya Hayyu. Ya Qayyum. la ilaha illallah. Al-Fatiha lẹ́ẹ̀kan sí i.